Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tẹ́ bá come across channel mi for the first time, ẹ dẹ̀ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Mariam produced by Mercy Aigbe. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Nínú eré yẹn máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Àwọn wo la máa rí nínú eré yìí? Àwọn Àníkẹ́ Àmì, Dámilọ́lá Òní, Mercy Aigbe, Ṣèyí Adéọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn èèyàn tẹ́ máa rí nínú eré yìí. Ipa wo ni oníkálukú kó nínú eré Mariam yìí? Mercy Aigbe jẹ́ ìyàwó Alhaji nínú eré yìí. Tẹ́ pé wọ́n ní ọmọ méjì, obìnrin sì làwọn ọmọ méjèèjì. Àmọ́ lójijì ni wàhálà bẹ̀rẹ̀ sí ní wọ inú ilé wọn. Inú ilé wọn jẹ́ inú ilé Mùsùlùmí. Tẹ́ pé wọ́n mọ ẹ̀sìn, wọ́n dẹ̀ ń practice ẹ̀sìn, wọ́n gba ẹ̀sìn ní òkúnkúndùn. Ẹ wo Mariam. Mariam tún jẹ́ olórí àwọn sisters Islam. Tẹ́ pé wọ́n máa ń kọ́ àwọn obìnrin ẹgbẹ́ wọn tí wọ́n ṣe ń ṣe ní ilé ọkọ àdí àwọn tó sì wà nílé ọkọ náà tí wọ́n ṣe ń hu ìwà àdí àwọn tó jẹ́ pé wọ́n tún múra láti lọlé ọkọ. Mariam àti àwọn ọmọ ẹ̀ àti Alhaji wọ́n ń gbé ní ìgbé ayé rọrùn. Lójijì ni ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní ṣe àìsàn. Tẹ́ pé wọ́n gbé ìyẹn tó jẹ́ àkọ́bí wọn nínú eré yìí, wọ́n gbé lọ sí ilé ìwòsàn. Nígbà tó máa dé ilé ìwòsàn, wọ́n ní pé àìsàn tí ń ṣe ọmọ yẹn wípé àìsàn yẹn lágbára, ṣùgbọ́n wọ́n kàn máa manage àìsàn yẹn fún ni cause àìsàn yẹn ó ti weak, gbogbo muscle ẹ̀ kò lè control ẹ̀ mọ́. Inú wọn bàjẹ́, wọ́n ṣá lò some days ní hospital. Lẹ́yìn ìgbà tí wọ́n kúrò, wọ́n discharge wọn, wọ́n wálé. So láti ilé ni wọ́n fún ní gbogbo àwọn nǹkan tó ń fún. Ẹ wá wo àbúrò Alhaji tó jẹ́ àbúrò ọkọ sí Mariam, which is Mercy Aigbe. Ẹ wo ìgbà tó dé láti abroad. Nígbà tó wà labroad, gbogbo iṣẹ́ tó ṣe ó send ẹ̀ sí àwọn ọ̀rẹ́ ẹ̀ láti lè bá ṣe àwọn business kọ̀ọ̀kan, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n gbà. Nígbà tí ó wá rí ibi tó máa lọ mọ́, ó padà wá sí ilé ẹ̀gbọ́n ẹ̀, which is ọkọ Mariam, which is Mercy Aigbe nínú eré yìí. Ẹ wo ìgbà tó padà wá, tó ṣe wá, inú bí ẹ̀gbọ́n ẹ̀ torí ó ní àwọn ìwà kan tó wù tó dẹ̀ pé ó kúrò ní Nàìjíríà tó lọ sí abroad. But ìgbà tó máa padà dé, ẹ wo ibi tó ti ń bẹ ẹ̀gbọ́n ẹ̀ pé kí ẹ̀gbọ́n òun jọ pé kó má bínú sí òun wípé àwọn ìwà tí òun ti hù. Ẹ wo ibi tó ti ń bẹ ẹ̀gbọ́n ẹ̀ tí ìyàwó ẹ̀ náà ń bẹ ọkọ ẹ̀ pé kó má bínú sí. So lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí, àbúrò ẹ̀ wá béèrè pé àwọn ọmọ ẹ̀ ńkọ́. So ẹ̀gbọ́n ẹ̀ ṣàlàyé fún àwọn nǹkan tó ń pass through nípa àkọ́bí ẹ̀, which is Nafisat. Ẹ wo ibi tí àbúrò ẹ̀ ti lọ wo Nafisat nílé tó ń sọ wípé àìsàn tó ṣe Nafisat wípé Ọlọ́run nìkan ló lè gba gbogbo ògo. So àbúrò ẹ̀ ṣá wá advice ẹ̀gbọ́n ẹ̀ bíbá ẹ̀, ibi tó sì advice ẹ̀ pé ní eléyìí tó jẹ́ pé àkọ́bí ẹ̀ ṣe bí eléyìí tó jẹ́ pé kò wá okay, wípé òun máa dá lábàá bóyá kó lọ fẹ́yàwó mi. Ẹ̀gbọ́n wa sọ fún pé òun lè fẹ́yàwó mi o torí pé ìyàwó méjì wàhálà méjì ni. Ṣá sọ fún pé wípé ẹ̀sìn tó ń sìn wípé ó gbà náà cause àbúrò ẹ̀ is a Christian, ẹ̀gbọ́n ẹ̀ Muslim. Wọ́n á ní after ẹ pé nínú ẹ̀sìn wọn, wọ́n fàyè gba ìyàwó méjì. Ó ṣá gbọ́rọ̀ sí àbúrò ẹ̀ lẹ́nu. Ẹ wo ibi tí ó ti mú ìyàwó kejì wálé tó ń ti ṣe introduction fún wọn bíbá yìí. Inú bí Mercy Aigbe, which is Mariam nínú eré, inú bí. So gbogbo nǹkan tí ọkọ ẹ̀ máa ń ṣe fún tẹ́lẹ̀ ó ti wá change. Ọkọ ti wá face ìyàwó nìkan ni ọkọ divert gbogbo attention
tó ní fún Mariam tẹ́lẹ̀ ó divert ẹ̀ sí ọ̀dọ̀ ìyàwó, kò ráyè ti Mariam àti ti àwọn ọmọ ẹ̀ mọ́. So Mariam nìkan ló ń ṣe gbogbo nǹkan yòókù. Ẹ wá wo Dámilọ́lá Òní nínú eré yìí. Dámilọ́lá Òní jẹ́ Uber driver tó yẹ pé ó gbé ìyàwó tuntun wálé, which is Anike Ami, òun ni ìyàwó tí ọkọ Mariam lọ fẹ́. So níbi tí ó ti gbé wálé ni àbúrò ọkọ Mariam ti wá rí pé obìnrin tó ń ṣe Uber wípé òun láìkì ẹ o, pé tó bá jẹ́ obìnrin míì pé kò ní lè ṣe irú iṣẹ́ yẹn. Wọ́n ṣáàjọ sọ̀rọ̀, wọ́n exchange number. Ẹ wá wo ibi tí àwọn méjèèjì tán ti wá get along, tó ń ti fẹ́ ara wọn. Ẹ wo ibi tó ti wá sílé. So from there àwọn méjèèjì wọ́n ṣáà bá eré ìfẹ́ wọn lọ. So Anike Ami tó jẹ́ ìyàwó sí Mariam kò fẹ́ kí Alhaji ráyè ti Mariam mọ́, ṣáà máa pa àwọn ọ̀rọ̀ oríṣiríṣi fún ọkọ ẹ̀. Nǹkan tí ìyálé ò ṣe, ó máa sọ fún pé ó ṣe. Ibi tí Alhaji tí wàá sọ fún Mariam pé kó lọ bẹ ìyàwó ẹ̀. Ibi tí Mariam ti lọ tó ti bẹ ìyàwó ẹ̀ pé kó má bínú. Ìyẹn wá ní pé kò sí wàhálà. So àbúrò ọkọ Mariam, ibi tí òun àti Anike Ami tí wọ́n ti ń jẹun. So tí ẹ̀ ti ń fi ọgbọgbọ́ béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé báwo ni, tí ẹ ṣáà wá ń ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún ìyàwó tuntun, which is àbúrò ọkọ Mariam, ó ṣàlàyé ọ̀rọ̀ fún Anike Ami, ìyàwó tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wálé. Everything ṣáà wá ń dàrú látìgbà tí wọ́n ti fẹ́ ìyàwó tuntun, torí pé ìyàwó tuntun kò ń ṣe obìnrin lásán, ó jẹ́ alágbára èèyàn. So látìgbà tí wọ́n ti fẹ́ ìyàwó yẹn, ọkọ ráyè gba àwọn àdúrà tó máa ń gbà mọ́, but ìyàwó every time ló máa ń gbàdúrà. So nípa agbára òkùnkùn tí ìyàwó níyẹn, kò ráyè láti mú Mariam, àmọ́ ó padà wá mú ọmọ ẹ̀. Ó lo agbára yẹn láti pa àkọ́bí ẹ̀. Ó tún wá lo the same agbára yẹn láti fọ́ second born ọmọ wọn lójú. Cause nígbà tí first born yẹn tí yẹn fẹ́ kú, ó sọ fún àbúrò ẹ̀ pé òun rí bàbá arúgbó kan. Àbúrò ẹ̀ sọ pé kò sí bàbá arúgbó kankan nínú compound bí báyìí. Pé kò sí bàbá arúgbó kan nínú compound yìí. So ọjọ́ tó rí bàbá arúgbó yẹn, cause òun náà ó máa rí, despite fact pé wípé ara ọmọ yẹn pé ara ẹ̀ ò wá okay, but ó máa rí vision. Ó sọ fún àbúrò ẹ̀ pé bàbá arúgbó kan wà nínú compound. Àbúrò ẹ̀ wá sọ fún pé kò sí bàbá arúgbó kankan nínú compound wọn bí báyìí. So ọjọ́ yẹn náà ni Nafisat yẹn wá kú. So the same bàbá arúgbó tí ẹ̀gbọ́n ẹ̀ sọ yẹn náà ni àbúrò tún wá rí. Nígbà tí àbúrò wá rí, àbúrò wá ń try láti pe mọ́mì ẹ̀ pé òun rí bàbá arúgbó kan pé kó máa bọ̀. Ibi tó ti ń pe mọ́mì, bàbá arúgbó yẹn tún wá yọ sí nínú yàrá. Bàbá arúgbó yẹn ṣáà wá fọ́ ní ojú. Gbá tí ìyá ẹ̀ wá dé, wọ́n ṣáà rush ọmọ ẹ̀ lọ sí hospital. So nígbà tí everything ṣáà wá ṣe bẹ́ẹ̀ yẹn, ọkọ wá lọ bá Shehu. Nígbà tí ọkọ wá bá Shehu, Shehu wá sọ fún pé ìyàwó tó fẹ́ yẹn pé níbo ló ti rí. Ó ṣáà sọ fún pé òun kàn rí ní ibo báyìí, òun ṣáà ṣàlàyé ibi tó ti rí fún Shehu. Shehu wá sọ fún pé obìnrin yẹn pé kò ń ṣe obìnrin lásán, pé kó monitor ẹ̀. Ó ṣáà ṣe gbogbo nǹkan tí Shehu sọ fún pé kó ṣe. Ibẹ̀ ló ti wá get pé obìnrin pé kò ń ṣe obìnrin lásán. So ibi tó ti get pé kò ń ṣe obìnrin lásán ni èyí obìnrin náà ti mọ̀ pé no, ọkàn ti get òun. Ó ṣáà wá attack ẹ̀. Ìgbà tó wá attack ẹ̀, àwọn tó kù ṣáà try láti máa pray. Wọ́n pe Shehu, wọ́n pe àwọn èèyàn wá, wọ́n ṣáà pray, wọ́n ṣe deliverance fún. After tí wọ́n ṣe deliverance fún, wọ́n cast gbogbo àwọn demons yẹn, so disappear, wá kúrò nínú ilé wọn. Ibi tí gbogbo wọn wá sọ́dọ̀ Shehu, tí Shehu ti wá advice wọn, tó ti wá ń pray fún wọn. Àmọ́ nǹkan ti bàjẹ́ tó jẹ́ pé àbúrò
ọkọ Mariam, which is àbúrò Alhaji nínú fíìmù yẹn, òun náà ó lọ bá ọ̀rẹ́ ẹ̀ tó send owó sí nígbà tó wà ní abroad, ó lọ bá yẹn jà nígbà tó rí ìjà tó ń jà, ó lead sí pé ó pa ọ̀rẹ́ ẹ̀, ọlọ́pàá tí wọ́n wá òun kiri. So a lot of things ti bàjẹ́ nínú eré yìí kó tó dẹ̀ pé Ọlọ́run ṣáà bá wọn ṣẹ́gun gbogbo ẹ̀, tọ́lọ́run gba gbogbo àkóso. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí máa kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó jẹ́ pé any ìgbésẹ̀ tó bá yẹ ká gbé, ó yẹ ká máa gbé ṣáájú Ọlọ́run, ká máa gbàdúrà so that kéèyàn má bàa ṣe ẹsẹ̀ gbé. Ìbáà jẹ́ ìyàwó ni, ìbáà jẹ́ pé ó fẹ́ gbàlejò ni, kéèyàn máa gbàdúrà, kéèyàn fi gbogbo ẹ̀ lé ọwọ́ Ọlọ́run. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé láti bá mi like, share, comment and subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.